dédé àsìkò yìí yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run ọba àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbẹ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fẹ́rẹ́ jógí à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá tí ṣe ọjọ́ ajé Monday ló ti sọ wípé yíyọ ẹ̀kúnwó orí epo jẹ́ ọ̀nà láti dáàbò bo àwọn ọmọ àti ògo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn ọmọ wa tí a ò tí ì bí tí wọ́n sì máa bí àti àwọn ìran èyí tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la. Ààrẹ Tinubu tó sọ ọ̀rọ̀ náà níbi ètò táwọn ọ̀dọ́ kan èyí tí wọ́n gbé kalẹ̀ èyí tó wáyé nílé ọba nílùú Àbújá. Níbẹ̀ ni Tinubu ti tẹnu bọ̀rọ̀ tó ní lákọ̀ọ́kọ́ etí òun òdì sí gbogbo ọ̀rọ̀ tí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sọ àti àkíyèsí tí wọ́n ń pe ètò ìjọba ọ̀hún sí o lórí bí nǹkan tí wọ́n gógó àti bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ èyí tí àwọn ọ̀dọ́ tí wọ́n ń dojúkọ ní àsìkò tá a wà yìí. Tinubu sọ wípé gbogbo ọ̀nà eléyìí tí nǹkan yóò fi dáa fún àwọn ọ̀dọ́ lẹ́yìn wá ọ̀la ní àwọn ìgbésẹ̀ tí òun gbé o. Ó ní pẹ̀lú nǹkan tí wọ́n tún sọ wípé láti ìgbà tí wọ́n ti yọ ẹ̀kún owó orí epo èyí tó kéde rẹ̀ nínú oṣù karùn-ún ọdún 2023 ní nǹkan ò ti fararọ mọ́ ní orílẹ̀-èdè yìí. Tinubu ní lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọn ò tí ì ní mọ ipa èyí tí ètò ìṣèjọba òun kò. Ó lámọ̀ yíyọ ẹ̀kún owó orí epo ó jẹ́ ọ̀nà kan gbòógì láti dáàbò bo ọjọ́ ọ̀la àti dúkìá ogún ọ̀la fún àwọn ọmọ wa pàápàá jù àwọn ọmọ tá ò tí ì bí àti àwọn ìran tó ń bọ̀. Ó ní nípa ìdí èyí kí wọ́n ṣe sùúrù kí wọ́n fọwọ́ wọ́nú fi yèdénú o wípé ohun gbogbo ni ó padà tùbàtúṣẹ àti wípé àwọn ògo tó ń bọ̀ tó fi mọ́ àwọn ìran wa lọ́jọ́ ọ̀la ni ó padà gbé oríyìn fún ètò ìṣèjọba àwọn lórí yíyọ ẹ̀kún owó orí epo èyí tí wọ́n yọ. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ni wọ́n ti dá èsì ọ̀rọ̀ padà sí gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Malam Nasiru El-Rufai lórí bí El-Rufai ṣe kéde wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP àti wípé gbogbo ọ̀nà èyí tí El-Rufai ń gbà láti lè rí dájú wípé lọ́dún 2027 wọ́n fi ìbò gbé ààrẹ Tinubu kúrò lórí ipò láti fi ẹlòmíín sórí ipò náà ni àwọn ń gbọ́. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ ti sọ ó ní bá àti yọ sọ́nà làáyọ́ gbọ́. Ó ní gbogbo àlùwàlá kùrùkẹrẹ olóńgbò El-Rufai ọgbọ́n àti kẹran jẹ ni o. Ó ní gbogbo ọ̀nà ní El-Rufai ń gbà ṣùgbọ́n Ọlọ́run ó ju El-Rufai lọ. Nípa ìdí èyí wọ́n ní kùrùkẹrẹ Malam Nasiru El-Rufai kò tú irun kankan kúrò lára ètò ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC èyí tí ààrẹ Tinubu tó ń léwájú fún ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá sọ fún Malam Nasiru El-Rufai láti so ewé agbéjẹ́mọ́wọ́ o bí bẹ́ẹ̀ kọ́ yóò kan ìdí nínú yọ̀. Lára àwọn ọ̀rọ̀ èyí tí wọ́n ní El-Rufai sọ náà ní wípé dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP yìí òun yóò sa gbogbo ipá àti agbára láti lè bá àwọn ẹgbẹ́ òṣèlú yòókù sọ̀rọ̀ kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ kí wọ́n fi mọ̀ ṣọ̀kan láti dìbò yọ ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Tinubu kúrò lórí ipò nínú ètò ìbò tí ó wáyé lọ́dún 2027. Lára àwọn ọ̀rọ̀ tí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí tí wọ́n dá èsì ọ̀rọ̀ rẹ̀ padà fún El-Rufai ni wípé gbogbo bó ti ń lọ tó ti ń bọ̀ wípé gbogbo ìrìnàjò rẹ̀ yóò padà já sí asán ní ìgbà tí ààrẹ Tinubu tí yóò bá fi wọlé sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì ìyẹn ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí òun mà ló ti bẹnu àtẹ́lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tó tún lọ lórí ayélujára nípa wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC. Fáyẹmí sọ wípé ìròyìn náà ìròyìn ẹlẹ́jẹ̀ òfegè ayédèrú ìròyìn lásán ni èyí tó jẹ́ wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lòdì kí wọ́n sì kọ̀yìn sí ìròyìn náà. Fáyẹmí èyí tó fi ọ̀rọ̀ náà léde
lórí ìkànnì X rẹ̀ tá a mọ̀ sí abẹ́yẹfò Twitter tẹ́lẹ̀ rí ló sọ di mímọ̀ wípé lọ́ọ̀kan nínú àwọn ògbónágbòǹgbò tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ní òun ó ní nípa ìdí èyí digbidigbi báyìí lòun fi ẹsẹ̀ méjèèjì dúró sínú ẹgbẹ́ òṣèlú APC òun ò tí ì kúrò òun ò dẹ̀ ṣetán báyìí láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní ẹnìkan kì í gbà kàtà lọ́wọ́ akítì kò sẹ́ni tó lè gbálé baba ọmọ lọ́wọ́ ọmọ ó ní ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú òun ni òun sì wà ń bẹ̀ digbidigbi bí òkè olúmọ tóun ò tí ì kúrò òun ò dẹ̀ ní kúrò gẹ́gẹ́ bí Fáyẹmí ti sọ ó wá rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n dákun dábọ̀ gbogbo ìròyìn tí wọ́n ó bá gbé kí wọ́n ṣe ìwádìí rẹ̀ dáadáa síwájú ó ní ìròyìn tí wọ́n bá gbọ́ yálà lẹ́nu àwọn oníròyìn tàbí lórí ayélujára nípa òun wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní kí wọ́n bi òun léèrè síwájú kí wọ́n tó bá wọn máa tan ìròyìn náà káàkiri orí ayélujára ó wá rọ àwọn ènìyàn tí wọ́n ń kọ ìròyìn ẹlẹ́jẹ̀ láti máa ṣe ìwádìí ìròyìn síwájú kí wọ́n tó kọ àti kí wọ́n tó fi sórí afẹ́fẹ́ o kí wọ́n má bàa kan ìdin nínú iyọ̀. èèyàn kan rèé tó ti jọ́nà ọba nípè látàrí ìkọlù tó wáyé láàrin àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè tá a mọ̀ sí custom àti àwọn tí wọ́n ṣe fàyàwọ́ ní ìjọba ìbílẹ̀ gúúsù yewa ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde alẹ́ ọjọ́ Sunday ni wọ́n ní àwọn aṣọ́bodè custom àti àwọn tí wọ́n ṣe fàyàwọ́ ni wọ́n kọlura wọn nígbà tí àwọn onífàyàwọ́ tí wọ́n kó ìrẹsì ilẹ̀ òkèrè tí wọ́n kó wọlé sórílẹ̀-èdè yìí ní ibi tí wọ́n ti ń fi mọ́tò gbé lọ ni wọ́n ní àwọn custom yìí dá wọn dúró ṣùgbọ́n tí àwọn náà kọ̀ láti dúró èyí tí wọ́n dọjojú ìbọn kọra wọn nínú ìkọlù tó wáyé ní alẹ́ ọjọ́ Sunday yìí ọ̀kan nínú àwọn onífàyàwọ́ èyí tó gbajúmọ̀ ní agbègbè Yewa tí wọ́n ń pè ní Ọ̀fẹ́ òun ní ìbọn bà tí àwọn custom sì gbé òkú rẹ̀ lọ pẹ̀lú bí wọ́n ti yìnbọn fún arákùnrin náà ó ṣojú mi kòró kan èyí tí wọ́n ní kí wọ́n fi orúkọ bòun láṣìírí ṣe lálàyé ìkọlù náà èyí tó mú ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rù dání ìkọlù ọ̀hún èyí tó wáyé ní agbègbè ọjà ọ̀dàn ní ìjọba ìbílẹ̀ gúúsù Yewa òun ni wọ́n ní arákùnrin Ọ̀fẹ́ èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn fàyàwọ́ ní ìbọn àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè bà tí àwọn ẹ̀ṣọ́ yìí sì gbé òkú rẹ̀ lọ títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ èyí tó sì ti mú rògbòdìyàn sílẹ̀ nínú agbègbè ọjà ọ̀dàn ní ìjọba ìbílẹ̀ gúúsù Yewa ní ìpínlẹ̀ Ògùn. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nà ìṣẹ́tí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. lákòótán nínú ìròyìn wa olólùfẹ́ òǹkọrin gbajúgbajà olórin takasùfèé ní Two-Face tá a túmọ̀ sí tú bàbá olólùfẹ́ rẹ̀ tuntun eyín Natasha òun mà ló ti sọ̀rọ̀ báyìí látàrí àwọn ìlẹ̀kẹ̀ ẹ̀gbà ọrùn àti ẹ̀ṣọ́ ọrùn kan èyí tí wọ́n ní ó wà lọ́rùn Two-Face tí ń lò káàkiri lásìkò yìí Natasha ó ti wá sọ̀rọ̀ Natasha Ọ̀záwárù èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin ìpínlẹ̀ Edo tí àwọn ènìyàn fi ẹ̀sùn kàn wípé àwọn ẹ̀ṣọ́ obìnrin èyí tí Two-Face ń fi ṣe ẹ̀ṣọ́ tó ń lò lásìkò yìí kó má lọ jẹ́ oògùn abẹnugọ̀ngọ̀ èyí tí Natasha fi gba Two-Face lọ́wọ́ ìyàwó rẹ̀ eléyìí tí wọ́n ní ó ti bímọ fún Two-Face tẹ́lẹ̀ báyìí bóyá ó lo nǹkan wọ̀nyí láti fi so Two-Face mọ́lẹ̀
láti má lè padà sí ilé pẹ̀lú wípé kó lè máa nífẹ̀ẹ́ rẹ̀ ní gbogbo ìgbà ṣùgbọ́n ọ̀rọ̀ òkèrè bí ò bá lè kan ó ń láti dín o àti wípé ìlú gangan lọ̀rọ̀ ayé ṣóhun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì ṣé àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní kò sẹ́ni tó lè mọ̀ pọ̀n bí ọlọ́mọ o ẹni onípọ̀n báyìí láti tí gbọ́ pọ̀n ọ̀hún ìyàwó Two-Face tuntun ọ̀hún Natasha Ozawaru ti wá sọ̀rọ̀ ó ní àwọn ẹ̀ṣọ́ ọ̀hún èyí tó jẹ́ ti tòun tí Two-Face ń lò jẹ́ àwọn ẹ̀ṣọ́ ìtìyà òun tó fún òun lásìkò ọjọ́ ìbí òun ó ní ọ̀kan nínú rẹ̀ tún jẹ́ ọ̀kan nínú eléyìí tí ọba obìnrin orílẹ̀-èdè England Elizabeth tó fún bàbá òun nítorí pé bàbá tó bí òun lọ́mọ jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ olùṣèjọba pẹ̀lú Queen Elizabeth èyí tó dolóògbé báyìí ó ní lásìkò èyí tí bàbá òun pẹ̀lú Elizabeth wà ní arábìnrin Queen Elizabeth ló fún bàbá òun ní ẹ̀ṣọ́ náà èyí tí bàbá òun sì fún òun gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àwọn ohun pàtàkì èyí tó jẹ́ bàbá òun tó jẹ́ lógún tó fún òun ó ní àwọn nǹkan wọ̀nyí ní Two-Face rí lọ́dọ̀ òun èyí tó sì kó tó ń lò ó ní nípa ìdí èyí kì í ṣe wípé bóyá ògùn àbóhùn lò láti fi so Two-Face tó jẹ́ ọkọ òun láti fi so mọ́lẹ̀ bí kò ṣe wípé àwọn ẹ̀ṣọ́ olówó iyebíye ni èyí tó hun ọkọ òun Two-Face láti fi lùgbà láti fi ṣàfẹ́ gẹ́gẹ́ bí Natasha Ozawaru bó ti sọ ọ̀rọ̀ náà tó sì sọ fún àwọn ènìyàn láti má sọ ohun tójú wọn ò tó nípa òun wípé òun ò lo ògùn kankan láti fi gba Two-Face àbí láti fi so mọ́lẹ̀. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́tun rìn míì nílé iṣẹ́ wa mo gbà á ládùúrà wípé ayọ̀ ni yóò máa jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.